fọjọ́ òní kí wọ́n kẹ́ni kankan ọmọ Láwùyí ni wọ́n fọjọ́ òní kí wọ́n kó ló ṣe yàn. ọkọ Olúwabùkọ́lá dára lẹ́wà bí òṣùṣùn ajímápọ̀ ń gbé omi bí ewé nìní ọmọ owó èhé súná o. mọ́ọ̀dá gànjọ́gànjọ́ àjọ̀dún ọjọ́ bí rẹ̀ ló ní jẹ́ ọ nífẹ̀ẹ́ léyìí tá a ṣe mọ́ ọ̀pọ̀ ọdún o. kò ní já ṣe mọ́ òwe kò ní já ṣe mọ́ wa ọdún yóò kò ní já ṣe mọ́. kò ní já ṣe mọ́ òwe kò ní já ṣe mọ́ wa ọdún yóò kò ní já ṣe mọ́. Olumuyiwa mo fi dá lálẹ́ gẹ̀rẹ́rà Ìṣọ̀lá Ikọ̀ ọjọ́ yọ lónìí ọbọ̀jọ́ yọ bórùn bá wọlé ọ̀ní bórùn wọlé lágbára Elédùmarè ọba ọ̀nírántí ọjọ́ òní kọ́ òbú sẹ́kún kórí ọjọ́ ọ̀rọ̀ dúpẹ́ ọ̀ní tètè kú lágbára Elédùmarè ọmọbẹ ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ á sì mọ́ bẹ́ẹ̀ náwó ọmọ owó èhé súná o akọni lẹ́nu iṣẹ́ sanwẹ́wẹ́ o Sunday táyé ti ròpin níjọ́sí pé kí ló lè jẹ́ gan orísun ọ̀dà kan dìrèkètè lójú wọn Ìṣọ̀lá rèé àdùn ló gbẹ̀yìn ọ̀rọ̀ ọkọ Olúbùkọ́lá o àpò ọdún o ọsìnkú ìyèdùn ọjọ́ ayé rẹ̀ ò ní dojúrú mọ́ ọ lọ́wọ́ dákun mọ́ ṣe fàárì àtayẹ̀kẹ́ rẹ̀ lọ́dún ẹ̀ lówó lédè ìlọ́wọ́ yóò dorílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìkọ́ni ọmọ olókun ọ̀la ńlẹ́ ọmọ olókun ẹṣin ọmọ agúnyán bá mi epo akẹ́kọ̀ọ́yà ọmọ oníkú aláriwo torí sàlùjọ́ ọmọ olókun bàránú jẹ́ ọmọ ìwọ fà kémi ò fà ẹni tó kùn bá jámọ́ lọ́wọ́ olúwa rẹ̀ lálámọ̀ polókun ẹ̀sìn ní nílé bàbá tó bí ọlọ́mọ kọríkọrí lẹ́jìká tí mo kókun ọ̀la lọ́mọ lọ́wọ́ olókun ẹṣin oníbí ni ká mọ́ ń wọ́lá ọlọ́lá kiri Ìṣọ̀lá o ọba Ọ̀yọ́ oníbí ni ká lọ rè sàṣìngbà àṣìngbà ló lóun ó bòde Ọ̀yọ́ jẹ́ ẹ kìlọ̀ fọlọ́kun ẹṣin Ìbàdàn àlùjọ kó mọ́ bolókun ẹṣin Ọ̀yọ́ nu jẹ́ láàrin ọkà o torí ẹni ó bá bọ́ba kú làmọ̀ lólókun ẹṣin èèyàn tí ó bọ́ba kú làmọ̀ lólókun ẹran torí sàlùjọ mọ́ olókun bá ránú jẹ́ ọmọ agúnyán bá mi epo Olumuyiwa o ọmọ agúnyán pupa fún àlejò pupa ojú ń ta àlejò ojú ti yán nínú odò ọmọ agúnyán funfun fún àlejò funfun lé ọmọ akéèkúyá nìyàn ọmọ oníkó aláriwo torí sàlùjọ ọmọ rà gbẹ̀sìn ọmọ mo dúró ọwọ́ mi ò tó sin mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin àwọn àgbà kan wọ́n ní dọ́gbẹ̀ yẹ̀kú ìgbà tí mo dọ́gbẹ̀ yẹ̀kú Sunday o Ìṣọ̀lá dákun mọ́ gbórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìgbà mo dọ́gbẹ̀ yẹ̀kú ìsínwọ́ sí mi lọ́wọ́ ìsínwọ́ sí mi lẹ́nu èmi gbèsìn dọ́jà ìsìn òta mo gbèsìn dọ́jà ìsìn olówó lórí wọ́n níta ní ó rẹ̀ ṣe àkúnlẹ̀ ká nílé ìtìjú kú torí sàlùjọ olókun àtọ̀yọ́ ọ̀rẹ́ ló mo dúpẹ́ o Ìṣọ̀lá o mọ́ gbọ́dọ̀ dùn ẹnu mi ọ̀yán ni ọmọ ọlọ́yàn mẹgbẹ̀rún àgbẹ̀ Ìṣọ̀lá ọmọ ẹgbẹ̀rún àlùkò àtàgbé àtàlùkò níbẹ̀ nígbèrè ẹ̀gún níbi tómi ti ń sun sáyàbá lẹ́nu ọmọ ọlọ́yàn ni ọmọ òkúwọ́ sọwọ́ èèmọ̀ dágọ́ jọgọjọ Ìṣọ̀lá ọkọ Olúwabùkọ́lá ọmọọba mi Ọláwùyí ó ti ṣọdún eléyìí iná kórí ọjọ́ ọ̀rọ̀ dúpẹ́ torí orí ló gbé agbe tó ìrárọ́dá orí ló gbà kàlàmàgbò tó ìrọ́jọ́ gbọ̀rọ̀ lò lórí ilẹ̀ èèpẹ̀ Ìṣọ̀lá kórí ògbè ọkọjọ́ gbogbojọ́ tọ́ ìṣẹ̀dá kójọ́ gbójú ràn bàbá tó bí ọlọ́mọ lọ aṣọdúnmọ́dún àwa aṣọdúnmọ́dún aṣọ́ṣùmọ́ṣù àwa aṣọ́ṣùmọ́ṣù o ní tètè kú ọmọ oníkú mọ́ lọ́wọ́ o ní relẹ̀ ọ́ sì mọ́ gani
ilẹ̀ òkèrè ló wà tó ti sì ṣàìjẹ ní wẹ́rẹ́wẹ́rẹ́ orí oníjọ́ parẹ́ sájò bí èéfín wọn ò ní jalè kí wọ́n pé wọ́n ni ìláyé aláọ̀rà bí kò jọ kẹrù kọ́ kéré ọjà wá sínú ilé lágbára Ọlọ́run ọba. ọkọ̀ Olúbùkọ́lá àjírí kẹ́ ẹ pẹ́ fúnra yín kẹ́ ẹ jẹ ayé rẹpẹtẹ bí ẹni jẹṣu ibi barapa lábẹ́tù nínú oko sáwẹ́wẹ́ ibi kìjàkìjà ńlá bẹ́kùn kò ní rẹ̀ ọ́ ara rẹ̀ ó mọ̀lẹ́ ní òjòjò níṣòwò kó má lè nàjà kòkòkò lárọ̀ tá lè ọ̀pọ̀ ọdún ooo. Ayére ṣetán ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ ṣetán ọmọ yẹdoyẹdo òréré ṣetán ọmọ yẹlúyẹlú Àṣàkẹ́ Ọ̀nlá lórúkọ tèmi jẹ́ olówó ń joyin lórúkọ bàbá.